ẹ ǹlẹ́ o gbogbo ẹ̀yin ọmọ Oòduà káàkiri gbogbo àgbáńlá ayé nílé lóko àti lẹ́yìn odi. Mo kí yín ẹ kú bí ojú ọjọ́ ṣe rí, ẹ kú ètò ìlú, ẹ sì kú kó lè dáa. Ètò yìí tí mo mú wá lónìí ni ìtàn ìlú mẹ́ta. Ẹ máa bá mi ká lọ. Láyé ìgbà kan, àwọn ìlú mẹ́ta wà ní agbègbè kan. Orúkọ ìlú àkọ́kọ́ ni ìlú Ayọ̀kún, ìlú àlàáfíà, ìlú ọlọ́rọ̀, ìlú tí ayọ̀ àti ìfẹ́ ń gbé. Àwọn ènìyàn inú rẹ̀ jẹ́ oníwà pẹ̀lẹ́, wọ́n sì ní àṣà àti ìṣe abínibí tí wọ́n fi ń bo ilẹ̀ wọn. Ìlú kejì ni wọ́n ń pè ní ìlú tí ayọ̀ kò sí. Ìlú yìí kún fún ìbànújẹ́, ìjà, ìkórìíra àti ìwà búburú. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ìjọba àti ètò wọn, inú àwọn ènìyàn rẹ̀ kò balẹ̀ rárá. Ìlú kẹta sì ni ìlú tí kò ní ayọ̀. Àwọn ènìyàn ibẹ̀ jẹ́ aláìnítẹ́lọ́rùn, kò sí ayọ̀ nínú wọn. Gbogbo ibi tí wọ́n bá dé, wọ́n máa ń fa ìparun, wọ́n máa ń tẹ àṣà ilẹ̀ mìíràn mọ́lẹ̀, wọ́n sì máa ń fi ìkà hàn. Àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí súnmọ́ ara wọn nítorí ìṣòwò àti ìbáṣepọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe pàṣípààrọ̀ ẹran, ohun ọ̀gbìn àti ohun ọ̀sìn láàárín ara wọn. Ìlú Ayọ̀kún jẹ́ ilẹ̀ ọlọ́rọ̀. Ilẹ̀ rẹ̀ dára fún ọ̀gbìn, omi rẹ̀ mọ́, àwọn ènìyàn rẹ̀ sì mọ bí wọ́n ṣe ń gbé ní ìfẹ́ àti ìbáṣepọ̀ rere. Nígbà tí àwọn ènìyàn láti ìlú tí ayọ̀ kò sí àti ìlú tí kò ní ayọ̀ bẹ̀rẹ̀ sí wọlé síbẹ̀ fún ìṣòwò, wọ́n rí i pé ilẹ̀ náà dára gan-an. Ṣùgbọ́n ní oṣù díẹ̀ péré, àwọn àlejò wọ̀nyí di ọlọ́rọ̀. Wọ́n ra ẹran, wọ́n ń ta ọkọ̀, wọ́n sì ń kó owó padà sí ìlú wọn. Bí wọ́n ṣe ń rí èrè tó pọ̀, inú wọn bẹ̀rẹ̀ sí í fẹ́ ilẹ̀ Ayọ̀kún gan. Nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí í ní èrò inú. Wọ́n ní ilẹ̀ yìí dára ju tiwa lọ. Bí a bá lè wọ inú rẹ̀ dáadáa, a lè gba agbára àti ọrọ̀ ilẹ̀ náà. Àwọn àgbàlagbà ìlú Ayọ̀kún jẹ́ aláàánú. Wọ́n gba àwọn àlejò wọlé, wọ́n fún wọn ní ààyè láti gbé inú igbó àti agbègbè kan láti tẹ̀síwájú ní ìṣòwò wọn. Ṣùgbọ́n díẹ̀díẹ̀, ohun búburú bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀. Àwọn ọmọbìnrin tí wọ́n lọ sí odò tàbí ọjà bẹ̀rẹ̀ sí í padà pẹ̀lú ìbànújẹ́.
àwọn kan kò tún lè sọ ohun tó ṣẹlẹ̀ sí wọn torí ìtìjú. Àwọn ọmọ ilé-ìwé bẹ̀rẹ̀ sí í sọnù. Ọ̀pọ̀ ọkọ̀ ló ń wọ ìlú lójoojúmọ́. Kò sí ẹni tó mọ ibi tí wọ́n ti ń wá tàbí ibi tí wọ́n ń lọ. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí í béèrè pé ta ni wọ́n gan-an? Kí ni ète wọn? Kí ló dé tí a kò mọ iye àwọn tí ń wọlé sí ìlú wa? Ṣùgbọ́n ó ti pẹ́ tí àwọn ará ìlú Ayọ̀kún ti bẹ̀rẹ̀ sí í sùn. Wọ́n gbàgbé ọgbọ́n àti àṣà àwọn baba ńlá wọn. Wọ́n fi àwọn ohun tí àwọn baba ńlá wọn fi ń dáàbò bo ilẹ̀ sílẹ̀. Wọ́n gbà pé gbogbo àlejò ni ọ̀rẹ́. Àmọ́ àwọn àlejò náà ní èrò mìíràn. Wọ́n fẹ́ kọ́ àwọn ọmọ wọn pé ilẹ̀ yìí lè jẹ́ tiwa lọ́jọ́ kan. Wọ́n bẹ̀rẹ̀ sí í pa ìtàn ilẹ̀ run díẹ̀díẹ̀. Wọ́n fẹ́ kí àwọn ènìyàn gbàgbé ẹni tí wọ́n jẹ́. Wọ́n fẹ́ kí wọ́n gbàgbé àṣà, ìṣẹ̀ṣe àti ìtàn àwọn baba ńlá wọn. Àwọn ọlọ́gbọ́n inú ìlú bẹ̀rẹ̀ sí í ké pé bí a bá gbàgbé ibi tí a ti ń bọ̀, a ò ní mọ ibi tí à ń lọ. Wọ́n rántí pé ohun tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ rí ní ìgbà àwọn baba ńlá wọn. Àwọn baba ńlá wọn ti kìlọ̀ pé àjòjì tí ó mọ sàárè afọ́jú ó lè gba ilẹ̀ lọ́wọ́ onílé. Nígbà náà ni àwọn ará ìlú bẹ̀rẹ̀ sí í jí. Wọ́n bẹ̀rẹ̀ sí í pe ara wọn padà sí ìṣọ̀kan. Ìmọ̀lára ilẹ̀ àti àṣà abínibí wọn. Wọ́n ní a kò gbọ́dọ̀ kórìíra àlejò, ṣùgbọ́n a kò gbọ́dọ̀ sùn ní ilẹ̀ wa. Ìtàn náà kò tíì parí nítorí ìbéèrè ń bẹ fún gbogbo ènìyàn. Ta ló ṣe àṣìṣe jùlọ nínú àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta náà? Ṣé ìfẹ́ àlàáfíà ni ó jẹ́ kí ìlú Ayọ̀kún di aláìlera? Ṣé àìmọye ìfẹ́ owó ni ó fa gbogbo ìṣòro? Tàbí àwọn ènìyàn náà ni wọ́n gbàgbé ẹni tí wọ́n jẹ́? Ìdáhùn wà lọ́wọ́ ẹni tó bá kọ ìtàn yìí. Ẹ máa bá wa ká lọ lórí apá kejì. Orúkọ tèmi ni Omidan Ọmọlàbákẹ́ láti ilé-iṣẹ́ Ìwúre Palace lábẹ́ ìṣàkóso olùtọ́nà Dr. Prince Ọlámilékan Olówu lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bí ẹ bá rí fọ́nrán yìí, ẹ má gbàgbé láti tẹ àmì like, share, follow kí ẹ sì tún comment láti máa bá wa ká lọ lórí ìkànnì yìí. A ó tún máa pàdé. Ó dàbọ̀.